ẹ̀yin àfà àti ẹ̀yin pásítọ̀ ṣé ẹ mọ̀ pé MS Baba ìyẹn ọmọdékùnrin tí mo gbé sí abẹ́ fọ́nrán mi yìí ṣé ẹ mọ̀ pé ọmọ Abẹ́òkúta ni ní ìpínlẹ̀ Ògùn agbègbè kan wà tí à ń pè ní Abẹ́òkúta kì í tẹ́ ń ṣe agbègbè state capital ìpínlẹ̀ Ògùn gangan ọmọ Abẹ́òkúta òun ni MS Baba orúkọ MS Baba òun ni Musiliu Salami orúkọ ìyàwó ẹ̀ ní Raula Salami ẹni tí gbogbo èèyàn mọ̀ sí MS Baba yìí mo fẹ́ fi ayọ̀ àti àlàáfíà sọ fún wa pé kò sí nǹkan méjì tó ń da ọmọdékùnrin yìí láàmú torí ó kéré jọjọ kò sí nǹkan tó ń dà láàmú ju èpè àti àṣàsí tàbí ká sọ wípé èpè òbí èpè abiyamọ òun ló ń ja MS Baba yìí ènìyàn ò lè fẹ́rù gbá ìbùkún kírú ẹni bẹ́ẹ̀ kó má ní kọ́ mi kọ́ ọ nínú ìgbésí ayé ẹ̀ pé bóyá Musiliu Salami ó máa ronúpìwàdà kúrò nínú gbogbo àwọn kọ́tọ̀kọ̀tàn tí ó ń sọ kákàkiri gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ primary school tí Musiliu Salami tó ti wá sí NUD primary school ní ìsàlẹ̀ Ìjẹun ní Abẹ́òkúta gbogbo àwa tá bá mọ ìlú Abẹ́òkúta dáadáa ìsàlẹ̀ Ìjẹun ó jẹ́ àdúgbò kan tí a máa kàn lẹ́yìn ìlú tí a lè sọ pé lẹ́yìn ibi tí wọ́n ń pè ní Ìtòkú níbi àdìrẹ yẹn ìsàlẹ̀ Ìjẹun ó jẹ́ ibi tá a máa kàn lẹ́yìn ìsàlẹ̀ Ìjẹun àwa máa lọ sí ọ̀nà Ìkìjà. Musiliu Salami yìí òun ni Amiru ní Nawahudi nígbà yẹn lọ́dún yẹn lọ́hùn nígbà tó wà ní SS3 òun ni Amiru ní skul gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn òbí Musiliu Salami tí gbogbo èèyàn mọ̀ sí MS Baba tàbí ká sọ wípé tó sọra ẹ̀ ní MS Baba yìí wọ́n jẹ́ mùsùlùmí tó gba Ọlọ́run gbọ́ wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń kírun ìyàwó ẹ̀ òun nìkan ni wọ́n bá ríṣẹ́ wọn ò bá Musiliu Salami wọn ò bá ríṣẹ́ o wọn ò bá ríṣẹ́ ó wá ń jókòó sílé àwọn aláwo àwọn oníṣẹ̀ṣe kan lọ́wọ́ á lọ já sí pé a máa bọ kí ló wà nínú ẹ̀sìn mùsùlùmí kí ló wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ ká máa bà wọ́n lórúkọ jẹ́ tó bá ti ń bà wọ́n lórúkọ jẹ́ wọ́n á máa sponsor ẹ péèjì á dẹ̀ máa grow àwọn kan á ti máa fún ẹ lówó wọ́n á máa ní kó máa bá wọn takú òun lẹ́rìí tí gbogbo nǹkan tó ń ṣe yẹn o nígbà tí wọ́n ti bá gẹ́ẹ̀tì fóònù tó ti bá gẹ́ẹ̀tì ring light òun ló ṣe ń ṣe gbogbo ẹlẹ́yà tí ó ń ṣe yẹn ẹ jẹ́ kí n wá fi nǹkan kan kún fún yín àwọn àna ẹ̀ wọ́n ti kọ̀ lánàá kó tó kọ àwọn àna gbogbo àwọn ẹbí ẹ̀ ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò nínú ẹbí wọ́n ti pe Musiliu Salami wọ́n sọ wípé nǹkan tí ò ń ṣe yìí kò dáa ó máa lẹ́yìn ìwọ ọmọ mùsùlùmí ìwọ ọmọ lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ wípé ìwọ ló wá ń ba ẹ̀sìn mùsùlùmí yìí jẹ́ nítorí àtijẹ́ ó wá ń ba nǹkan tó máa jẹ́jẹ́. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. nígbà tí Musiliu Salami tó sọra rẹ̀ ní MS Baba yìí tó ṣiṣẹ́ nílé ìfowópamọ́ yẹn allegedly táìmù gbà yẹn òun ni àwọn kíní kan tó ń pè ní Western Union tó ń bọ́bù dáadáa lọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n ń tẹ̀kẹ́ yẹn ṣó ti yé yín àwọn ọmọ tó ká máa fi gbogbo ẹnu là ní orí afẹ́fẹ́ báyìí allegedly Musiliu Salami ó rí owó jí kó nílé ìfowópamọ́ yẹn nígbà tó wá rí i pé àṣírí ti fẹ́ tú ó wá la kọ̀wé fún ara ẹ̀ ó fi iṣẹ́ lẹ̀ owó tó rí jí kó nílé ìfowópamọ́ yẹn allegedly ó wá lọ ta páànù ní Ṣàpọ́n a ò ní fẹ́ dárúkọ iléeṣẹ́ ńlá kan wà ní Ṣàpọ́n yẹn
tí wọ́n ń ta àwọn electronics o tábàdé junction Ṣàpọ́n tábà ṣe bíi pé a fẹ́ máa bọ̀ ní Òkè Jẹun o láàrin junction Ṣàpọ́n yẹn sí ṣọ́ọ̀ṣì Òkè Jẹun ànífẹ́ dárúkọ ṣọ́ọ̀ṣì yẹn mi tẹ̀ wá orúkọ ṣọ́ọ̀ṣì yẹn gan sápá mi lórí bákan ẹni tó bá fẹ́ já mi nírọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ yìí ìyá Musiliu Salami ó sì ń ráre ní Ṣàpọ́n o níbi tí Musiliu Salami tó ti ń ta páànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí mo júwe fún wa yẹn tábà ń bọ̀ ní junction tábà dé junction Ṣàpọ́n tábà ṣe wípé à ń bọ̀ ní ọ̀nà Òkè Jẹun yẹn ká tó dé ṣọ́ọ̀ṣì Òkè Jẹun ṣọ́ọ̀ṣì ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn títí tí amósùn tó jẹ́ yẹn tí wọ́n ti tún kọ́ yẹn ká tó débẹ̀ ṣe mọ̀ pé a máa kọ ìyànà kan tí wọ́n ń pè ní ìyànà Òkè Bodè tá a máa wọ inú Òkè Bodè lọ tí gbogbo wa mọ̀ sí kéńtà Òkè Bodè àárín gbogbo bẹ̀ yẹn òun ni Musiliu Salami ti ń ta páànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lọ káwọ́ sókè pé ogun ń jà lu ọ̀wọ́n tó fi rápálá wọ ìlú ọba òun àti ìyàwó àtọmọ ẹ̀. mo ní mo fi Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run mo fi búra wípé tó bá jẹ́ wípé Khalifa Sidik Ajani Ọlọ́run ṣẹ̀yẹ kò tí ì kú bí mo ṣe sọ pé mo jẹ́ pásítọ̀ yìí mi ò lè di pásítọ̀ o máa ti di mùsùlùmí tipẹ́tipẹ́ wọ́n wá bèèrè lọ́wọ́ mi pé kí nìdí tí mo fẹ́ fi di mùsùlùmí mo ní wọ́n ṣe mo ní Khalifa Sidik Ajani Ọlọ́run ṣẹ̀yẹ àwọn ni mùsùlùmí àkọ́kọ́ bóyá torí pé àwọn ni mo súnmọ́ dáadáa ni pé ní gbogbo ìgbà tí mo fi wà lọ́dọ̀ wọn tí a ò bá travel tí a ò lọ síbi kankan tó bá bọ́ sọ́jọ́ Sunday wọ́n á ní Ṣẹ́gun kí ni nǹkan tó ń dúró ṣe ń lé o ò lọ ṣọ́ọ̀ṣì mo sọ fún ẹ pé kò lọ ṣọ́ọ̀ṣì àṣà travel àlọ́bì kankan tí máa ń rẹ̀ mí wọ́n á ní kí ni mo fara ṣe àti wípé a ò níbì kankan tá a fẹ́ lọ lẹ́ni lọ sí ṣọ́ọ̀ṣì tó o bá dé wàá sinmi tó o mọ̀ wípé ìwọ ló máa jẹ́ pásítọ̀ ń bẹ̀ yẹn lẹ́yìn ìwọ ọ̀la bàbá yẹn kú after 12 years tí bàbá yẹn kú nǹkan tí wọ́n ń sọ fún mi ń gbà yẹn ó wá sí ìmúṣẹ ṣùgbọ́n ní déédéé ìgbà tí wọ́n ń sọ fún mi yẹn mi ò gbà ṣé ẹ rí i pé àtẹnujẹ òun ló ń bayé Musiliu Salami jẹ lọ Musiliu kì í ṣọmọ onífá Musiliu kì í ṣọmọ oníṣẹ̀ṣe background Musiliu mùsùlùmí ni ìyá ẹ̀ bàbá ẹ̀ tẹbítara ẹ̀ títí kan wọn àánú ẹ̀ mùsùlùmí ni gbogbo wọn ṣùgbọ́n àtijẹ àtimú tó ti wá bà kádàrá ẹ̀ jẹ́ tó ti bà àtúbọ̀tán MS bàbá torúkọ ẹ̀ ń jẹ́ Musiliu Salami tó ti bà á jẹ́ òun ló bá débẹ̀ o ìjẹkújẹ àìríṣẹ́ṣe àìrímú àìríjẹ àìjẹ èèyàn nígbà tó jẹ́ pé ọ̀nà èrú ló fi kówó jọ tó fi travel out gbà yẹn òun ló fi jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ṣebí oníkálukú gbàgbọ́ nínú ẹ̀sìn pé mi ò lè bọ Ọlọ́run tó lójú tí ò fi ríran mi ò lè bọ Ọlọ́run tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ mi ò lè bọ Ọlọ́run tó lápá tí ò lè gbé mi ò lè bọ Ọlọ́run tó lẹ́sẹ̀ tí ò lè rìn